ẹ̀yin tèmi ó ṣe yé mi sìn ni nítorí páwọn èèyàn ń bú ọba orin òṣùpá nígbà yẹn wípé kò mọ ohun tó ń sọ kò mọ ohun tó ń kọ lórin ó kàn ṣáà ń sọ̀rọ̀ anyhow ni ló fi padà wá ṣe rẹ́kọ́ọ̀dù tó sọ wípé ebi kì í pa ní káláyìn ebi kì í pa ní káláyìn ọ̀rọ̀ kì í dún ní kájà àdóhùn ebi kì í pa ní káláyìn. ọ̀bọ̀ orin good ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like ẹ share ẹ comment ẹ jọ̀ọ́ ẹ wo fídíò yìí látòkè dé parí kẹ́yìn náà rí pé kùndùs ni fún everybody. fúnra ọlọ́run ní máa foyín sí fún rẹ̀. Allahu Akbar. ọgbọ́ àgbọ́yé bàbá fúnra ọlọ́run ní foyín sí. ọlọ́run a sì mú nǹkan mi amú ṣúgà ọlọ́run ní ó ní bẹ́ẹ̀ bá fi iyọ̀ sí ṣúgà iyọ̀ sí tíì kò ní dùn bẹ́ẹ̀ bá fi iyọ̀ sí tíì kò ní dùn bẹ́ẹ̀ bá wá fi ṣúgà sọ́bẹ̀ kò ní dùn méjèèjì sì ni adùn ni wọ́n iyọ̀ ní dùn lọ́bẹ̀ ṣúgà ní dùn tíì ẹ wá mú ṣúgà ẹ wá ìsọ́bẹ̀ kò ní dùn tọ̀ ẹ wá mú yọ̀ ẹ wá fi sí tíì ẹ fi sínú gàrí abẹ́tínú gàrí ẹgbẹ́ kò ní dùn bẹ́ẹ̀ bá ti wá mú ṣúgà tẹ́ ẹ fi sí tíì yóò wá dùn yóò ju oyin lọ. Masha Allah. ìjọ tí ẹ̀rí Saheed Òṣùpá philosopher ni àbí philosopher náà kọ́ philosopher ni Saheed Òṣùpá Ají Saheed Òṣùpá náà ọlọ́run má bọ́lá rẹ̀ jẹ́. Àmín. wọ́n bí imú ni ó dàgbà pẹ̀lú orin ni àtọ̀hún ní ti ń kọrin bọ̀ kó tó dáyé. yóò bá sì kú. níjà Saheed Òṣùpá yóò kú pẹ̀lú orin ni. ọlọ́run mọ́sá jẹ́mi Saheed Òṣùpá ogun ọlọ́run má kánjú pa kọ́sànú ẹ̀ ọlọ́run àwọn ẹni ọlọ́run orin rẹ̀ pọ̀ jù ó ti kọ orin 100 ọdún méjì kalẹ̀ tẹ́nìkan ò lélẹ̀ bá. Allahu Akbar. njọ́ kan ó ti wá kọrin náà ti pẹ́ àwọn èèyàn á takò wọ́n ṣe nákìdù ẹ̀ orin yẹn ńgbà mo padà wá ṣe rìsáàtì dáadáa mo padà wá bá wípé ó ṣe rìsáàtì kó tó kọrin òun ni. Allahu Akbar. ọgbọ́n àgbọ́yé bàbá. ó ṣe rìsáàtì kó tó ṣe kíni. kó tó kọ orin yẹn. ń pé orin tiwa Sugati ni ó dùn joyin lọ. orin tiwa Sugati ni ó dùn joyin lọ. ó wá pé ìlú wa iyọ̀ ọbẹ̀ náà ni ó dùn joyin. ìlú wa iyọ̀ ọbẹ̀ náà ni ó dùn joyin lọ. ẹ máa yí pé àwọn kan wọ́n ti nákìdù ẹ̀ ń gbà wọn wípé ó ṣe mistake pé kò sí ní tó dùn tó oyin ṣúgà kò lè dùn tó oyin iyọ̀ ò sì lè dùn tó oyin ó wá ń pe orin tiwa Sugati ni ó dùn joyin lọ ìlú wa iyọ̀ ọbẹ̀ náà ni ó dùn joyin lọ. mo á rí wípé ńgbà mo wá ṣe research lórí ẹ̀ èmi wá ṣe research lórí ẹ̀ wípé báwo ni ṣúgà ṣe lè dùn ju oyin lọ àmọ́ n tó fi kún táwọn èèyàn gbọ́ yé ṣúgà nìkan làwọn èèyàn gbọ́ wọ́n sì gbọ́ iyọ̀ àyíbẹ̀kọ́ wọ́n wá máa kí ni lóòótọ́ ṣúgà ó dùn tó yin iyọ̀ náà ó dùn tó oyin àmọ́ tí iyọ̀ bá ti dé bí ọbẹ̀ ó dùn ju oyin lọ. Masha Allah. ọ̀gbọ́ àgbọ́yé bàbá. ayé ẹ̀ kílẹ̀ pé ayé ẹ̀ la gbé síhun bẹ́ẹ̀ bá jẹ ọbẹ̀ ìwọ́n ń jẹ ọbẹ̀ nísìnyí òun fi ọbẹ̀ jẹ àmàlà abófin jẹ pando abófin jẹ sẹ̀mó òun wá sí wọ́n á wọ ẹran lérí ọbẹ̀ ẹnìkan wá gbé oyin kalẹ̀ wọn ńlá oyin kó tó wá ní kódà oyin tí ńlá yóò dùn ju tó ń jẹ wa ọya wèrè nù. wa lè máa ṣe bẹ̀ kó dọyin sí. abẹ́nìkan mu tíì ń fi búrẹ́dì mu ń gbádùn ẹ̀ wọ́n kẹ́ wá ní ọ̀hún tó oyin lọ kódà oyin tí ó dùn ó lè dùn sí ṣúgà lọ àmọ́ ń gba ṣúgà bá ti débi tíì wọn ò bí ìyá oyin da toró oyin náà fúnra ara rẹ̀ kóun náà tó gbádùn ayé àfikẹ́ dàwọn náà sí tíì. Masha Allah. gbọ́ àgbọ́yé bàbá. ńgbà tí ó wà kọ̀ǹkẹ́ orin wa Sugati ni èyí ń pé ṣúgà tá a fi sínú tíì ni yóò dòjò yín lọ́wọ́ àwọn ìlú wa iyọ̀ ọbẹ̀ náà ni ó dòjò bí iyọ̀ bá ti dé bí ọbẹ̀ ó ti bá wọn ó dùn ju oyin lọ ebi kì í pani káláyin ọgbọ́n ètùmọ̀ tó ṣùpá ń wínú ebi ò ní pààyàn kéèyàn láyin definitely ẹni tẹ́bi bá ń pa tó bá gbọ́ orin tiwa yóò gbádùn rẹ̀ tẹ́bi ò ní pa má ntí òjì ó lo oyin nù ni. Masha Allah. so Òṣùpá ọgbà rìsáàtì púpọ̀ àgbà rìsáàtì àbíkílẹ̀ máa ń pè iná Òṣùpá philosopher ni ọlọ́mọdé ọba jẹ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń gbọ́ tiwa náà
tí ń dùn máa yín létí Bẹ́ẹ̀ni. àìnú dùn mọ́ ọlọ́run ò ní fi sí fún yín Allahumma. owó tẹ́ ẹ fi ra dátà ọlọ́run kò ní tán lọ́wọ́ yín Àmín. alibarikola èyí tẹ́yìn fi ń wò yí dáa obìnrin kan bẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin dátà tí wọ́n ra owó oúnjẹ wọ́n fi ra dátà